Lizzy Anjorin wòlíì àkọgun kò ń ṣe wòlíì onítàyò. Wòlíì àkọgun kò sí lára àwọn wòlíì tó lè mú sọ́wọ́ o. ẹ̀yin èèyàn wa wòlíì míì tuntun send serious warning sí Lizzy Anjorin nípa ìjà tí ó wà lẹ́rìn òun pẹ̀lú wòlíì àkọgun. arákùnrin yìí ó sọ̀rọ̀ gidi gan. Ó ní wípé wòlíì àkọgun kì í ṣe wòlíì onítàì tí ó lè máa sọ̀rọ̀ sí bí ó bá ṣe wù ú. Ó ní wòlíì tó jẹ́ wípé ó gbọ́ ti Ọlọ́run ni. Àwọn ọ̀rọ̀ tí wòlíì yìí tí ó sọ nìyí. ẹ̀yin èèyàn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí tí ó ní láti sọ. Tájá bá ń sínwín ó yẹ kó mú ojú olówó ẹ̀ o. Ṣó ti rí lẹ̀kẹ̀ fá? Ó ti rí àbí? A lè ní kó wàánù yàrá kó máa gba oko ìrókò kó máa gbà dóko ìrókò tó o. Ṣó ti rí bíbélì jẹ́ ń fi wọ̀n ẹ́? Orí bíbélì ni ó ti rí. Òun èpò dáadáa wòlíì àkọgun kò ń ṣe wòlíì onítàì. A lè ní kó wàánù mọ́tò tó dẹ̀ tán èsì kó dẹ̀ tún máa làágùn. Mọ nǹkan tó máa sọ sí wòlíì àkọgun o, torí ọmọ ẹgbẹ́ tàwa ni wòlíì àkọgun o. Ṣorí òwú alátakùn kò ṣe digi. Tó bá fi di èèyàn ó máa rí ìnira o. Àwa ń já ẹni o, àsáàpù. ẹ̀yin tèmi, ẹ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wòlíì yìí tí ó sọ nípa Lizzy Anjorin bí ó ṣe fún un ní wọ́n ní o. Kí lẹ lérò nípa fọ́nrán yìí? Kí lẹ rí sí ọ̀rọ̀ tí arákùnrin yìí tí ó sọ? Nǹkan tẹ́ bá lérò, ẹ jọ̀wọ́ ẹ tẹ̀ sí àtẹ̀jíṣẹ́ tí a mọ̀ sí comment section ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Ire lójú gbogbo ó máa rí o. Ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.